àṣírí àwọn alágbára tí wọ́n fẹ́ fipá ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n tún fẹ́ dá ìjọba padà sí ológun lórílẹ̀‐èdè yìí ó mà ti ń tù tó sì jẹ́ pé àwọn ọ̀gá ológun wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí wọ́n sì ti ń fi ọ̀rọ̀ wá àwọn tí ọwọ́ tẹ̀ lẹ́nu wò láti jẹ́wọ́ àwọn tó wà lẹ́yìn wọn àti àwọn tí ó ń ṣàtìlẹ́yìn fún wọn láti gbàjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀rọ ti pé lópin ọ̀sẹ̀ tó kọjá yìí ni ariwo ńlá mà sọ jákèjádò Nàìjíríà nígbà tí àṣírí tú wípé àwọn ológun wọ́n fẹ́ fipá gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ìrẹsì lọ́pọ̀ àwọn èèyàn sí kọ̀ọ̀kan pé kódà táwọn kan sọ pé irọ́ ni ìròyìn ẹlẹ́jẹ̀ ni irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ mọ́ àti pé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti kọjá ẹni tí wọ́n fipá gbàjọba ní orílẹ̀-èdè tó ti fipá gbàjọba, ṣùgbọ́n tó jẹ́ pé lópin ọ̀sẹ̀ tó kọjá kan náà ní làṣírí padà tú tó sì fìdí ẹ̀ múlẹ̀ nígbà tí àwọn ọ̀gá lọ́gàá nídìí sójà tí wọ́n ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ pé ká má fi orúkọ àwọn síta ni wọ́n ń jẹ́ kó dìímọ̀ pé lóòótọ́ wọ́n fẹ́ fipá gba ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti pé orí ló kó yọ lásìkò ayẹyẹ ọdún òmìnira ọdún tá a wà yìí èyí tó máa ń wáyé lọ́jọ́ àkọ́kọ́ ní oṣù kẹwàá ọdọọdún ìyẹn the 1st of October every year. ṣá o nígbà tí wọ́n ní àwọn ológun tó ṣiṣẹ́ náà wọ́n ti tì wọ́n mọ́lé tó ti ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò níṣẹ́ ni àṣírí mà ti ń tú nípa àwọn tí ó wà lẹ́yìn ìdìtẹ̀gbàjọba náà. Tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé gómìnà kan tẹ́lẹ̀ tó wà lápá gúúsù Nàìjíríà èèyàn former ex-governor from southern Nigeria ó wà lára àwọn tó ń gbìmọ̀ ọ̀tẹ̀ yìí. Ẹ sì rántí pé bí wọ́n bá ń sọ apá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà agbègbè mẹ́ta péré náà ló wà níbẹ̀, ìyẹn ilẹ̀ Yorùbá tí wọ́n ń bí, ilẹ̀ àwọn Ìgbò àti ilẹ̀ àwọn Ìjọ tí wọ́n ń pè ní South South tàbí Niger Delta, tó sì jẹ́ pé kò sẹ́ni tó wá mọ̀ bóyá ẹni tó ṣe gómìnà rí nílẹ̀ Yorùbá tàbí ilẹ̀ Ìgbò tàbí ilẹ̀ Ìjọ ènìyàn ẹni tí wọ́n ń sọ, ṣùgbọ́n wọn lẹ́ni náà ó ń bá àṣírí tú wípé ó ń bá ara àwọn tí wọ́n mú wípé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba mọ́ Tinubu lọ́wọ́ ó ń bá wọn sọ̀rọ̀ tó sì jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí láti mọ àjọṣepọ̀ tó wà láàrin wọn àti irú ọ̀rọ̀ tí wọ́n ń bára wọn sọ. Bákan náà ọ̀kan pàtàkì lára àwọn ológun tí wọ́n ló jẹ́ àbúrò ọba kan ní ìpínlẹ̀ Nasarawa ni wọ́n lòun náà wà lára àwọn tó fẹ́ dìtẹ̀ gbàjọba yìí. Kódà wọ́n ní ẹni náà ó tún jẹ́ mọ̀lẹ́bí fún gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Nasarawa tó tún jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn olóṣèlú ẹgbẹ́ òṣèlú APC lásìkò yìí, ìyẹn sẹ́nẹ́tọ̀ Tanko Amakura. Agbègbè náà wà lára àwọn tí ọwọ́ tẹ̀ wípé wọ́n fẹ́ fipá gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ ni wọ́n ti kó wọn sátìmọ́lé tí ìwádìí ńlá sì ti bẹ̀rẹ̀ láti mọ gbogbo àwọn alágbára tó wà lẹ́yìn ìbáṣepọ̀ fipá gbàjọba kúrò